pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó ọdún 2027 bó ṣe ti ń súnmọ́lé tó ti ń kanlẹ̀kùn gbàngbàn tó sì jẹ́ pé títí dàsìkò tí a ń ṣàkójọpọ̀ ròyìn yìí ní àwọn olóṣèlú wọn ò tíì mọ odó tí wọn yóò dá ọ̀run ńlá sí ní inú ètò ìdìbò náà, èèyàn pé ẹni tí wọn yóò yàn ní gómìnà ní ọdún 2027 nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olórí oko káfàtà lórílẹ̀‐èdè yìí òun náà ni olórí oko káfàtà ní ìpínlẹ̀ Èkó, òun ni bàbá àsàlẹ̀ òṣèlú. Ẹni tó bá ti ní yóò di gómìnà ni ló máa ń di gómìnà, tó sì jẹ́ pé ó ń lọ́pọ̀ àwọn olóṣèlú náà ń dúró dè báyìí o láti sọ ibi tí wọn yóò fi sí tàbí ibi tí wọn yóò lọ fún ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. ṣá o, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni àwọn orúkọ kan bẹ̀rẹ̀ sí ni máa jáde wípé ó ṣeéṣe ká ṣe gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún tó ń bọ̀. Lára orúkọ táwọn èèyàn ti ń dárúkọ jù ìyẹn ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí, ìyẹn ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra ẹ̀, Ṣèyí Tinubu tó ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọmọ 40 ọdún. níṣẹ́ náà ti ń gbé ìròyìn kiri pé Ṣèyí Tinubu fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Èkó. Kódà a rí àwọn ẹgbẹ́ ọ̀dọ́ lóríṣiríṣi tó ti ń fòǹtẹ̀ lu Ṣèyí Tinubu kóun ló lè ṣe gómìnà. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé gómìnà àná ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Akínwùmí Àǹbọ̀dé náà òun náà fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ náà tó ń dárúkọ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ọ̀nàrẹ́bù Mudashiru Àjàyí Ọbaṣá. Wọ́n tó ń dárúkọ olórí òṣìṣẹ́ fún Tinubu ọ̀nàrẹ́bù Fẹ́mi Gbàjàbíàmílà. Orúkọ kan tó sì tún ń dárúkọ lẹ́nu ọjọ́ mẹ́ta òun ni mínísítà ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Túnjí Aláùsá. Bẹ́ẹ̀ ni làwọn kan tó ń dárúkọ sẹ́nẹ́tọ̀ Tókunbọ̀ Abiru tó ń ṣojú agbègbè Lagos East nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, táwọn míì tí wọ́n sì tún ń dárúkọ ọ̀gbẹ́ni Abdulazeez Adéníran àti ògbáyé mọ̀ sí Jandor tó ṣẹ̀ṣẹ̀ padà sínú ẹgbẹ́ òṣèlú APC láti inú ẹgbẹ́ òṣèlú PDP ni. ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ pé ẹgbẹ́ àwọn àgbà tó ń darí ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ èyí tá ń pè ní Governing Advisory Council GAC tí Tinubu dá sílẹ̀ lásìkò tó wà nípò gómìnà ìpínlẹ̀ Èkó, tó jẹ́ pé àwọn àti Tinubu ìnájọ́ máa ń yan ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó. A gbọ́ pé wọ́n ti gba Ṣèyí Tinubu nímọ̀ràn pé kó dúró dọdún 2031 láti wáá ṣe gómìnà ìpínlẹ̀ Èkó. Wọ́n ní kó jẹ́ kí Àǹbọ̀dé kó wáá ṣe gómìnà náà lọ́dún tó ń bọ̀. Wọ́n ní ìdí ni pé kò ní dára kí Tinubu máa díje fún ipò ààrẹ kọ́mọ ẹ̀ náà máa díje fún ipò gómìnà. Wọ́n ní eléyìí ó lè takùbá fún Tinubu pẹ̀lú bí wọ́n tún ṣe ń dìde àtakò fún un. Ó ní ilé ò sì ní jẹ́ kí Ṣèyí kó polongo ìbò fún bàbá ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ láti kó àwọn ọ̀dọ́ kan ti takò. A gbọ́ pé wọ́n ti gba Ṣèyí Tinubu nímọ̀ràn pé kó kọjú mọ́ bí bàbá ẹ̀ yóò ṣe wọlé sáà kejì kí Àǹbọ̀dé tí ò lè ṣe ju sáà kan lọ kó wá parí ìjọba dọdún 2031. Bó bá sì ti dọdún 2031 kí Ṣèyí kó wá gba ipò náà lọ́wọ́ Àǹbọ̀dé.